ẹja sí fàájì. Ìgbà mélòó gan lálò láyé Ìjẹ̀bú téèyàn ní ṣe fàájì ara èèyàn àti pé sẹ́rí ẹni tẹ̀ ń wò tó bá pè mí báyìí kó jẹ́ òru dúdú mo gbúdọ̀ yọjú sí tó bá sí aago kan o ló bá pè mí pé bàbá mi jí o káríra o ìfẹ́ kọ̀ bóyá àwọn ọlọ́dẹ ó pàdé mi àbí wọn ní pàdé mi ibi tí wọn bá ti rí gbádùn èèyàn yẹn gbúdọ̀ hàn lọ́bẹ̀ èèyàn rí. wọ́n lè dìde jì kó tún gbádùn èèyàn gbèjì yẹn tó má gbádùn. ẹja wọn náà mọ̀ tó yà mo ṣe fọ́ fún ẹ kí n jọ ìyàwó ẹ̀ tí ò máa rá mu omi. ọ̀rọ̀ yẹn náà pọ̀ ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèyàn á lè fi wàrà lù lásán káàtẹ̀ sọ pé ìyàbẹ̀jì ò máa rá mu bó ṣe wà yìí bó ṣe ẹ máa rí pé kò sọrùn nílẹ̀ ó ń dè mú ìgbà tí kámẹ́rámà bá di ọ̀run tripod mi mo fẹ́ sí ọ̀run kinní fún ibi tó tún máa ṣe pedicure ó máa tírèèni ọrùn àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa kọ́ bẹ́ẹ̀ látòrí ajá àtológbò ọdẹ ẹranko ló tẹ́ àmì yẹ o ìyá àbẹ̀jò kí sì mi ìyá mi wa ìyá àbẹ̀jì tẹ́nu ẹ̀ tí ẹ̀ wọ́n ẹ̀ wọ́n mú káfó. aya rẹ̀ já o èló lè bèrè jù òbí kìíní òbí kejì òbí kẹta òbí kẹrin òbí karùn òbí kẹfà ọlábìgbèjì kẹdá. èmi mo mọ tí mo mú mọ́ra ṣé tó ń gbé mi ò pariwo síta ṣé rádàdà tí àbèjì bá káàkiri lọ́rùn pé kíní èmi kàn wò ó mo kàn dá sí láàyè àwọn ọmọ bèjì ṣé bí bèjì ṣe rí náà ṣe rí. sọgàlíṣà. bàbá bèjì eléyìí tá à ń sọ dùn mo fẹ́ kẹ́ bá ìjẹ́bútẹ́ pè lọ́rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí mo ti béèrè 15K lọ́wọ́ ẹ̀ tí ò rí fún mi kò dẹ̀ fẹ́ rí mi pẹ̀lú ọkùnrin mi ojú yín wọ̀ tí o. 3 weeks 15,000 Ìjẹ̀bú láwọn Ìjẹ̀bú dọ́gbọ́n láwọn Ìjẹ̀bú ọmọbìnrin níbejì dáre ẹyọ nígbà tó rí ọmọ gidi báyìí tí 3,000 àbí 15,000 dáre 15,000 níbi ọ̀sẹ̀ mẹ́ta tó rí fún ọ̀làwọn títí ọ̀tún láwọn sílẹ̀ bí ó skul lọ ṣe nígbà òun fẹ́ràn. ìbejì ọmọkùnrin ní ìgbà sàlárì àwọn yóò kú bọ̀rọ̀ onígbà bá kú dáadáa ká ìgbà sàlárì mọ́ṣúárì. ìgbà sàlárì. ìwọ lẹ pósítà síta kọ́ ọmọ wa bí táwọn èèyàn bá ti kú kọ́ ọmọ gbogbo wọn kiri kọ́kọ́ dá o kéèyàn tọ́jú obìnrin ni o. sọ̀rí pọ́lísì mi náà. wo bí wàá bẹ̀ sọ ti láyé tó mo ṣe wá wà fẹ́lẹ̀ tó ṣe. bàbá mi bọ́ọ̀lù ọmọ dáadáa. ó bàbá twins. ọmọ méjì fẹ́ẹ̀ kan afúnilóúnjẹ máa wò bẹ̀. èmi ò fẹ́ ẹran àwọn oríkì ìwé tẹ mọ́ fún yàn èwo la fún ni lóúnjẹ mọ́ wò bẹ̀ tó bá jẹ́ pé tí mo fẹ́ gbóúnjẹ fún òun ọkọ ni mo lọ gbóúnjẹ fún kọ́tì máa wò bẹ̀ láì jẹ́ pé mo jábọ́. bàbá ẹ mọ yín gbòòrò ọlọ́wọ́ kó oúnjẹ gan gbòòrò tó á lè. ẹ wà ọfọ fún ipa gan bàbá ẹ kọ fún mi kan tí máa mú bàbá fún bóyá ìjókòó síbẹ̀ fún wa ní. kí ló ṣẹlẹ̀. mú nǹkan tí máa mú wá náà kí ló dé o. ìfìrè lọ́kàn balẹ̀ owó mi tó jẹ mí mo máa gbálẹ̀ ní kò tó kó ibà yìí ọlá wọn ló jẹ òtún kò bá sọ láwọn ni mi ò lè fún ẹ lẹ́nìtì. kí ló ṣí ẹ. èmi ni màá sanwó ìwọ ní nǹkan tó bá fẹ́. ó jọlá yín o tí kò bá sẹ́yìn mi ò lè fún wọn. ọmọ ìlú ọkọ pẹ̀lẹ́. owó àlẹ́bí yẹpẹ̀ àkóbúrú kábàdá. dáhùn gbé ẹgbẹ́ yìí ló sọ̀rọ̀. wálé bàbá. owó ẹ̀ wo ló wà lẹ́bi yẹpẹ̀ ṣé mo fẹ́ ṣe campaign bí ni bó ti ní kéèyàn gba nǹkan tó bá gbà kúrò lórí ọ̀rọ̀ ọlọ́mọ ní 15,000 15,000. ló fi fẹ́ kún báyìí sí ló fi kún báyìí why tó ń sunkún náà what is the matter what is the problem. ṣé kò tó kí n sún ikú mi ṣé tèmi ò tó gbé ṣé kò yẹ kí n máa fi ojú ayé yìí kí n máa fi sunkún tó ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe Ọlọ́run àwọn ọmọ tí ò tó gbogbo wọn náà ti bímọ àwọn ọ̀rẹ́ mi kan tó lè pé mo ṣáájú wọn wọlé ọkọ gbogbo wọn ti lóyún wọn ti bímọ gbogbo ọ̀rẹ́ mi ti bímọ tán ó dẹ̀ ní kí n má ṣe ó ní kí n má sunkún jẹ́jẹ́ mi ò tó bẹ́ẹ̀ jẹ́jẹ́ mi ò tó bẹ́ẹ̀ tó ti sún mi ó ti sún mi. baby nevertheless I'm a calm down náà ni àsìkò ọ̀tá fẹ́ ṣe a máa dúró de àsìkò Ọlọ́run ìgbà tó bá tó fún wa lọ́mọ náà. Fẹ́ tó ṣe ra ẹlẹ́ṣẹ̀ ẹ̀rọ ti fẹ́ ní strength láti fi gbóyún. Don't do your long and baby let me assure you something. Actually lágbára Ọlọ́run tọ́nà bá ṣì wà lókè pẹ̀ tó ṣe ń dára ẹ̀
èmi nígbàgbọ́ wípé Ọlọ́run máa fún wa lọ́mọ títí wa. Ìgbà wo lọ́lọ́run fẹ́ fún wa? Ìgbà wo lọ́lọ́run fẹ́ fún wa? Bóyá kó bá mi bẹ Ọlọ́run, bá mi bílẹ̀ ìgbà wo ló fẹ́ fún mi. Sọ nígbà tí bá léwu lórí àwọn nígbà tí bá ti kú pé ọmọ ọlọ́run fún mi lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe lọ́rùn? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ṣé àwọn tó bí mo ṣọjọ́ jù mí lónìí? Kí ni mo ṣe Ọlọ́run o? Àwọn kí ni mo ṣe? Ó ti sún mi! Ó ti sún mi! Tó bá yà gbogbo wa láti ṣe bí a bá ti ṣe ààrẹ. Mo máa pààyà mi ni o! Kí lè ṣe gbogbo nílé? Nínú ilé ìbò ṣe wà láti àná tó ṣe wà yìí, mi ò rọ́mọ darí. Mi ò rọ́mọ sọ pé kúrò bẹ́ẹ̀, kí ló dé kí lè ṣe mí? Kí lè ṣe mí? Mo tiẹ̀ sí wàhálà, mo ti mọ̀ aláṣiṣẹ́ rí báyìí máa ti ṣe ààrẹ. Bóyá máa lọ gbó ògùn jẹ ti máa gbó ògùn jẹ ti máa para mi bí náà gbogbo ẹ̀ ti tọ́. Mo wà pé gbogbo ẹ̀ ti tọ́. Ìṣòro náà. Nítorí náà, ìyàwó mi ni o complain. I'm not complaining. Nítorí pé mo mọ̀ pé náà máa ṣe, torí èmi ò ṣe complain, mi ò ṣe. I mean, èèyàn kì í ṣọwọ́ náà ló máa ṣe. Ọjọ́ torí ọ̀nà. Jọ́ náà. Tó bá ń ṣe báyìí gbogbo òdùnnú nílé àní rí. Ṣé fẹ́ ká máa fojoojúmọ́ sunkún ni? Tí ká máa gbàdúrà sọ̀rọ̀ ó dẹ̀ nígbàgbọ́ ibi Ọlọ́run máa ṣe nǹkan tó à ń fẹ́ fún wa láìpẹ́. ẹ̀yin méjì ṣé ẹ tún wá bí tẹ́tí tún máa lọ ṣàgbé lọ níbẹ̀ ṣe wà yìí mo níwò yìí fún tẹ́tí kó tẹ́tí ló dẹ́dẹ́ tẹ́tí kan nínú. kò lè dùn mí fún yín kò jẹ́ pé ilé tẹ́tí jáde náà ṣé bí bàbá yín ni mo pàdé nísàlẹ̀ mẹ́rin lẹ́yìn ìsìn. tó kóbìnrin jọ tó ti mu tí yé mu kò lè dùn mí fún yín náà nígbà tí yẹn náà fowó tọ́jú ilé ẹ ṣé ní máa rìn kiri kẹ́ máa ṣàgbé a tún wá ń sọ ìwọ òtún wo bó ṣe ṣé o lè bá mi jà ní. kí n ṣe ọmọdé má bọ̀ ọmọ kípẹ́jì ọmọ olókojì bá mi. kí lè kó bá ọmọ lọ́mọdé. gbòǹgbò rẹ̀ bá bá yín náà ni. àdàpọ̀ nǹkan ọba rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn ọmọ alápòjì kí n ṣe wọ́n tẹ̀ ń jà bàbá tẹ̀ ń jà. síbẹ̀ ẹ̀yin náà ẹ̀yin náà kàn ẹgbẹ́ tó sọ ni ó ní ẹ̀yin àtijọ́ wa ẹ̀bẹ̀ sí mọtí kiri ẹ̀bẹ̀ sí kólúbẹ̀ gbogbo àdúgbò. mọ́dé ènìyàn lóhùn báwo mọtí o èmi pàpà mọtí káà mọtí á lè mú ju kírètì 3 4 lọ á mọtí àwọn ọmọ alápòjì. má lọ lé fọgbọ́n náà má lọ lé. ìyá ṣe o káà mọtí káà mú kírètì 5 ṣáà mọtí nìyẹn. Aláyọ̀ kẹ́ máa tún mọ́ tíyàn. Ní bí n ṣe mi ò nílé wá bá yín nípa rẹ̀. Ibùn mi ò lè jáde lálẹ́ níbi wá sí pọ̀ láyé. Mi ò kọ́ wa ní good mood náà. Mi ò kọ́ wa ní good mood náà. Yeah, I'm not in the mood now. Oh, it's alright. Enjoy our yeah. Well, no, okay. Alright now. I'm making bad timing. I should go, thank you. Ẹ̀gbọ́n mi, ó mì nǹkan tó ń sọ o. Ó mì ní ẹ o. Gbogbo bàbá yìí máa ń sọ̀rọ̀ yín máa ń sọ̀rọ̀. Ó mì ní ẹ o. Ọ̀tá àbúrò mi sọ̀rọ̀ àbárọ̀. Tí wọ́n bá ti gbọ́ ọ̀pọ̀ tí mo sọ, ọ̀tá ìsọ̀ yìí sí kìbọ̀. Ìbẹ̀ máa tó bí ẹ. Tó bá kó gbogbo ẹranko tó níwò, ìgbé tí náà máa fẹ́ mọ yọjú. Èmi lẹ́ sọ fún pé màá tọ́jú ẹ, màá ṣe kinní kan, màá ṣe kinní kan. Gbogbo orun ló ta mọ́ yín lẹ́kẹ̀ẹ́ tó ta kókó yìí. Ẹ wá sọ fẹ́mi pé gbẹgbẹgbẹ Ọlọ́run mà lẹ́bi o tó gbé irú mi báyìí tó gbé pàdé yín tó ní kẹ́ máa tó sí mi. Ní ìsírí yín bá wí ẹ̀yin tó sọ pé bí ọ̀bá sí bàbá bèjì kó wá bíbáyìí ẹ̀ ní rígbó ọtí kan mu. Bàbá bèjì nílé ayé bàbá bèjì nígbé sí ayé yín ẹ̀ lówó tẹ̀lé dẹ̀ ní kọ̀ọ̀kan. Bí ó sì bàbá bèjì bíbáyìí ẹ̀ rọ́tí mu bàbá bèjì ló máa rọ́tí fún yín. Ṣé ó yẹ kí irun yín máa tóòsì obìnrin ṣá? Ṣé ó yẹ kí irun yín máa tóòsì obìnrin?
ẹ sì lẹ́bi gbọ́ ọjọ́ kọjọ́ tí bá tún gbọ́ tó bá sọ pé àti tẹ̀rí pé tẹ̀rí lẹ́tẹ̀yìn láyé ẹ̀ tí n bá tún gbọ́rùn kan bá lẹ́nu ayé ẹ̀ máa bàjẹ́ ẹ̀bọ̀ tí rí sí. kọ́sítọ́mà dáadáa. ẹ jẹ́ àbúrò ìbáraẹni. ṣé ẹ fẹ́ jókòó kí n sáfù yín nìkan ni àbí ẹ wá béèrè? tí ẹ fẹ́ rajà ni ẹ má bọ̀. ẹ mọ̀ pé ní sùúrù calm down abẹ́rẹ́ bọ̀dá gòkè ni. bọ̀dá gòkè wọ́n ló dé bọ̀dá gòkè. wọ́n ti ẹni sùúrù ẹni tí mo sọ yìí wọ́n ga díẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ wọ́n kọ́ làwọn dúdú. ẹ wo mi ìmọ̀ bọ̀dá gòkè tó bá yẹ pé ẹ fẹ́ rajà bóyá kẹ wá jókòó kémi òtajà fún kémi ògbówó tèmi sọwọ́ láwọn kùtùkùtù ẹ jọ. ẹni sùúrù mi mọ̀ wọ́n. kó ìfajà ẹni sùúrù èbó yìí ṣe bí o ní ẹni yẹn ṣọ́ client ní kó wà ó. ṣé mo fi máa fún ẹ lófo ni ẹni tó mú pàṣẹ iṣẹ́ ẹni ilẹ̀ yìí kò lè fún mi lófo rárá wo ó ṣú ọ̀pọ̀ ìbàdàn gbogbo máa dàtọ̀ owó ẹ̀ lẹ́yìn so calm down ó mọ̀ nǹkan bóyá kò yẹ káwọn máa lọ. mo wọ́n wà jọ náà ó dẹ̀ mọ̀. ọdẹ dé ká ìtẹ̀ ní máa lọ kó dé ká lọ wọ́wọ́ àjọ aṣíwájú bóyá tó bá di next ká máa padà wá. ó dẹ́ àwọn pàrọ̀ tó máa mú wá. ẹnì ṣó alájọ. kí n jìgbọ́rọ̀. dádì ìlú kò lẹ́nu. Kẹ́mi o ti mọ fọmínà rẹ̀ méjì ju ohun tó bá bẹ jẹ náà lọ àmì wá ṣe kí n bọ̀. ó ti mọ̀ gbọ́dọ̀ bàbá ìbejì ní ìmọ̀ rẹ̀ lọ ọ̀dọ̀ bàbá ìbejì náà ní bẹ́ẹ̀ náà lẹ mọ títí lánàá bíbá yẹn alẹ́ àná bíbá ibi tẹ̀sùn sí lélẹ́yìí. àgbàlá mi mú wa ìwọ̀n mu ilé ṣe bẹ òun mi lẹ́fọ̀ọ́ bíi mọ́sù yìí káláì padà papòdà iwájú ta lẹ́rẹ̀ náà mọ́ ìsinsin àmọ́ ẹnẹjọ ọmọ rẹ bí yan bẹ̀lẹ̀. ẹ ò dáadé mi àwọn ẹbí jẹ́ káwọn ọ̀rẹ́ mi gan máa pè mí ní ọmọ bàbá ọlọ́tí. ẹnẹjọ kan pẹ́ ní bàbá ọlọ́tí màá ṣàtúnṣe náà gbẹ̀gbọ́n náà màá ṣàtúnṣe ní ìmọ̀ tí ọdọ bá bèjì mi lọ ìpàdé àdúgbò rà ńlá ṣe àbẹ̀gbọ̀ Kẹ́mi ṣé wọ́n ti mú èyí ìjọ tí ẹ̀ ń wá títí kí ni lẹ́yìn rẹ̀ gbẹ̀gbọ́n náà àmọ́ kí ni ẹ̀ máa bá bọ́ báyẹ̀ sọ̀rọ̀ ó lè pèlè kùtù èèyàn fún bọ́ báyẹ̀ sọ̀rọ̀ ó ṣe ní ṣòfòrò bí ìgbà aládá lórí iṣẹ́ lẹ́yìn ìfọ̀mísì wọn náà mí ni mo ti mọ̀ mí ni mo ti mọ̀ àmọ́ ibi mi lọ yìí yẹ kí n lọ kí n bọ̀ kó gbọ́ mí ni mo ti mọ̀ tá má ṣe rẹ̀ má ṣe ọmọ akẹ́rẹ́ bó ṣe kẹ́mi kó gbọ́ náà má fara jọ o àmọ́ mọ́wọ́ sọ yìí mí ni mo ti kọ̀kọ̀ mọ́ ní ìtì promise wọn o níní èsùn ìjọ àbọ̀ kó gbọ́ má tún gbèsè mọ́. ó dáa kò burú. wàhálà ẹ wá máa lọ síwájú ìlọsíwájú náà ló ṣe pàtàkì ẹ̀yìn kíyèsí góò ní kàfẹ́ tèmi ń kọ́. oyin olè ẹ̀ka ti máa gbówó náà ẹ má máa ṣe òkú rẹ̀ náà rẹ̀. kí ló dé tán ráàpù sọ́wọ́ fún mi ló dàbí kémi náà tún máa fún yín lówó àrùn torí pé mi gan mo sílẹ̀kùn nígbà máa tún wá máa rí sùdàbù ẹ̀rùn wá bí ẹ̀sẹ̀ ká sàpláì pé ẹ̀mí ìkẹtẹ̀ ń ta abẹ́ẹ̀ tí ẹni mọ́ kọ̀ọ̀kan kan wọ̀ ẹ̀rùn ká tiẹ̀ lọ́kùnrin òun kọ̀ ìwọ tó o dúró bíi tó pọ̀ kúrò ní tọ̀dọ̀ tiẹ̀. ẹjọ́ kó dé gbà mí sá ẹjọ́. nǹkan tó sọ ní ìsinmi pé kò sówó lẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni sá ṣé wọn owó fún yẹn náà a fẹ́ lò. sọ pé tẹ́mi ò bá sílẹ̀kùn ẹ̀ ní wẹ́ẹ́ níbi pẹ́ẹ́rì gbogbo ṣé n wá bọ́ọ̀sì bíi mi sọ nígbà tẹ́ fẹ́ jẹ́rẹ̀ pàdé mi lẹ́nu òní iye tó fún yín mọ̀ mọ̀ eléyìí àtẹyọkan mo sì fún yín nù mo gbọ́ ń gbàtà lẹ́yìn gbà kẹ́ ẹ tún padà wá sọ wá rí owó yẹ kí n ti lọ fún break time torí pé kẹ́ ẹ lè fún mi lẹ́tọ̀ọ́ tèmi ẹ kọ̀ ní ìsìn láti fi ké sáré àti iye ìkókó ònú àlìkámọ̀ nìyí la wò mí wò àdúrà yín ti gbà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó bí pẹ̀ǹdà ní. kékeré ni kí má bù kéńké o gbọ́dọ̀ alẹ́ o níjọ́ tọkàn rẹ bá tó ti ń fanú ilé èyí méjèèjì ẹ̀dà alẹ́ kẹ́ wá máa níjọ́ bá tó lóòkù yín. ọ̀yà ìbàdàn ti sáyé ẹ̀rọ ó lọ sí orí bó ṣe rí sasara bíi tí wọ́n fi gbálé ẹ̀rọ yòókù fi ibi ilé ìfúró tó bá gbé wọ́n sì fún yín lẹ́dùn 15,000 méjèèjì ẹ̀sìn kó 15,000 rélé ọmọ ìlú ó lé o kò sí problem ẹ tẹ ẹ gbá bí ilẹ̀ wá ẹ pẹ́ ní ẹ yá máa fẹsẹ̀ tẹ̀. Baby, you all right? Kí ni ìgbàkúgbà tí mo wọ̀ ìgbà? How are you? Kí ló ṣe? Babe, what is the matter now? Kí ló ju ẹ̀kọ́ ọ̀rẹ́ lẹ́rọ báyìí? Kí ni dókítà sọ fún ṣẹlẹ̀? Dókítà sọ pé mi ò lóyún
pé malaria lásán ni. It's alright. It's okay. Everything is going to be alright. Nítorí ẹnu ló ṣe ń sunkún báyìí. Ṣé kí n mọ màá kí ni? Then you need to stop, babe. Don't start today. Babe, I know how you feel. I know your pain. I know everything. I can relate. Why did she feel my jack come out? Baby, it's okay. What do you mean? Don't worry. Come on, my phone. I see that about you now. But I know how you feel. I know your pain. But don't worry. I got you. It's alright. Ẹsẹ̀ fàájì. Sórí ọ̀rẹ́ rẹ̀ mo ti sọ fún ọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Eré lẹ́nu pé mo ṣe. Lọ́sìn lébi tó ń wo ìyá. Èmi ń parọ́ fún mi. Ọlọ́run mọ̀. Kì í ṣe pé bóyá mi ò tí ì má rí i o. Mo ti fẹ́yàwó rí. Àmọ́ kọ́lọ́ fọ òun kẹ́yàwó rí. Ó bí ọmọ ẹyọ kan fún mi. Ó fún ọkùnrin lẹ̀ ń wò sí. Bóbìnrin ṣe máa ń jẹ́ òpó bẹ́ẹ̀ lọkùnrin náà máa ń jẹ́ òpó. Ọmọ ẹyọ kan tó sì bílẹ̀ náà ó wà lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Mo kàn máa ń fi owó ránṣẹ́ sí wọn. Irú òun bó ṣe wà yí o. Tí wọ́n kò sí àpọ́nlé fún ọba tí ò lólórí. Àpọ́nlé wèrè olówó àmì. Ni mo ti fẹ́ rú o. Kò ní dakọ́ jẹ́ pé àgbàlagbà olú ẹ̀ kéèyàn máa ṣe rádà àdákàkiri inú kíṣìnì. Ni mo ti fẹ́ ìyàwó mi. Gbogbo ìgbà tí bá ti rántí ìyàwó mi báyìí, omi ẹkún máa ń gbọ̀n. Abẹ́ẹ̀rí tu aṣá yìí. Ìkan tí mo wọ kankan nù. Ẹ pẹ̀lẹ́. Ṣé mo sọ fún ẹ pé ìbẹ̀rẹ̀ àgùkè dàṣọ́ pẹ̀ sí lọ́wọ́ tọ́jú ẹ̀ báyìí? Gbogbo àwọn nǹkan tí mo fẹ́ rí obìnrin tí ó sá mọ̀ bó bá ti ṣe kiri tán ká bẹ̀rẹ̀ gbogbo bá ti ṣègbéyàwó kọ́ lọ ń sànú yàn ni ó ṣeun jàre ara tí mo ń ó kéèyàn má lè rí ẹni tí ó mọ ìyàwó nígbà tó wà láyé kọ́ lọ ń sànú yàn ni. Báàbí ẹ sáàkú fàáyì ẹ kú gbádùn kí lèmi sọ fẹ́ yẹn ọmọ tẹ́lẹ̀ mo ti ní bí bàbá yín ò ti fowó lẹ̀ ń gbé yóò ní bí ó wà láàárọ̀ ìtọ́ ń jáde lọ tèmi ti ń béèrè owó oúnjẹ lọ́wọ́ rẹ̀ tó o ti ń ṣe kọ́ tó ń ṣe mo ti mọ̀ pé oníṣẹ́ ibi kan tó o fẹ́ ṣe lónìí ni oníṣẹ́ ibi ọ̀nà rè. kí ló dé ṣé èyí lẹ́bí ni mo lẹ́bí ni ṣé bẹ́ẹ̀ láwọn ṣé bẹ́ẹ̀ náà láwọn ìyá yẹn láwọn bàbá yẹn kí ló dé tá a kó ẹ mọ́ bínú àwọn bùkátà wà nù. Bàbá gbogbo ayé ni mí nígbà tẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹbí lẹ wá ṣé ibi ìbànú ẹ̀kẹ́ tí wọ́n bá mi ṣé ẹ̀ máa lé ọ̀dọ̀ mi ni bí mo ṣe ń wò yẹn ó yẹ parẹ́ bí sọ́kí gbogbo yín máa lọlé. Dẹ́bi kí ló ṣe yín pẹ̀ ṣẹ́jú? Àwọn ní pé ẹ̀ ń ṣẹ́jú. Mo ń ṣẹ́jú ẹ sọ mí di bèbí ń ṣẹ́jú àwọn ọmọ yìí ti bàjẹ́ sá ẹ lórí pé kéèyàn rẹ̀ bí lọ́wọ́ ni o ẹ máa wá gbà ó eléyìí ò sanwó skul eléyìí ò sanwó ìgbà eléyìí ò sanwó àwo. Ńgbà tó ń jáde lọ lóòrọ̀ yìí ọ̀ fún wa lówó oúnjẹ owó oúnjẹ ọ̀la ní ká wá gbà kó lé wa lọ́wọ́ ká sì mọ́ lọ́lé. Ìwà ló tẹ̀lé wọn wá ọmọ bọ̀dá gàdí kọ́ ìpè tí mo ti ń tè wá. Kí ni èmi ò mọ̀ wọ́n rí o mi ò mọ̀ wọ́n rí o. Ìwà ń dáwọ́ bá mi mọ̀ kọ́. Ṣé bá ní wọ́n ti ṣe yahoo? Ṣé àwọn àti ìtọ́kọ̀ owó láti tọ́tọ́ ti ṣe yahoo? Sọ́rí àwọn ọmọ ẹ̀mọ ṣé kí n kú sórí ọ̀rọ̀ ẹ̀bí? Bẹ́ẹ̀ ni dúró bàbá kejì ẹ̀rọ àkókè báwo ló ṣe. Kò yé mi àwọn bí wọ́n ṣe máa ń pè mí nù bàbá gbogbo ayé lónìí. Ẹ wo kò sí wàhálà ẹ̀yin ọmọge méjì lèmi fẹ́ bá sọ̀rọ̀ ṣé ẹ̀rí èmi tí mo dúró yìí èmi nìyàwó lè bá àbèjì ṣé ẹ wọ́n rí bá àbèjì àwọn àkọ́bí rẹ̀ làwọn àbèjì gbogbo àwọn táìrí tó dúró yìí olóbi hàn ẹ kàn bébì bá ọkọ yín sọ̀rọ̀ kan fún wa lówó oúnjẹ ká sì mọ̀ relé. ẹ jẹ́ mọ̀ sí máa ń lọ ẹni pé. Bàbá mi báwo ló ṣe. Ẹbí wa fún wa lówó àlejò àjẹwò lè fún wa ní owó. Àwọn aṣe ẹ lọ jàre bàbá bèjì. Sọ́tọ̀ sẹ́yìn pé ẹ ti bá tara ń gẹ́ ẹ ti bá tọ̀ta ń gẹ́ láti fi. Ṣé àwọn ọmọ aláàbárí kàlẹ́ lílọ yìí? Ẹbí ọmọ wa ṣe ẹgbẹ́ ìnáwó sẹ́gbẹ́ rẹ ní kí n máa wá káàkiri. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ká kọ́ gbéra bí bàtẹ́ wà láti ẹbí ìṣubú.
Ibi fọwọ́ yìí ṣayé ní dájú. Sọ́wọ́n ní kí wá ṣe ní. Èmi máa jẹ́ yé kí wọ́n kan tó jẹ. Ẹ wà máa bú tán. Ẹ máa ní olùsí. Ẹ máa wọrí. Ṣé ẹ ti jẹ́ kí wọ́n fún? Ẹ̀yàn kí ẹ bẹ̀ sí. Kò sí kò lè lọ kí ló dé. Ìwé ká sí. Ẹjọ́ sà, ẹ mọ̀ mímọ̀ ní sà. Irú àwọn náà yà ní owó níwọ̀ lọ pàbásà. Tó fi ní kí n mọ̀. Ẹjọ́ Stọ́lá ni mo bẹ̀rẹ̀. Ṣé ò sí ìgbọ́ ni? Wọ́n ti lọ Amẹ́ríkà, wọ́n wò lọ 75 years wọ́n tó dé. A ṣì jọ sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀rọ lọ́ní kí n wá rí àwọn. Ṣé wo ní fóònù ni? Tó fi ṣe WhatsApp àbọ̀dé tó fi ṣe tùgó. Ayé tùgó lè rú ẹ lé ní fóònù lé fóònù ayé ti yájú ti gbórú eléyìí. Wò ó só ibi tó wẹ̀ kò sáàyè fún ṣọ́ọ̀pù àdájẹ àti àdámọ́mọ́ tó bá lè ti ṣọ́ọ̀pù èlò kí wọ́n sì dáhùn èlò ni mọ́ ọ lọ. Nígbà tó ń bọ̀ mọ́ wọn bọ̀ dáyẹ lọ ní àbábùrù rẹ̀ ni. Ẹjọ́ sọ ìmọ̀ṣẹ́ wò mo promise kókó tá bá ti gbà léyìn ni máa gé sí méjì báyìí. Wèrè ti láfọ̀ sí eyín wèrè ti bàjẹ́ kí lẹ́jọ́ pín méjì tó bá gbọ́ campaign after election tó ní tọ̀sán kò bá mọ́ o ò lè bójú rere mi padà mọ́ láyéláyé kò sí nǹkan tó gbà láàrin mọ́ o. Kò sí bọ́ fẹ́ wọlé lé wọ tọ́lá nínú àmú kìíní wà. Ẹjẹ́ mọ̀ tí ẹ má lè. Àǹtí, mo ti ń ṣàkíyèsí láti fi jọ́ mẹ́ta rẹ̀. Mo yẹ pẹ̀lú ọ̀rọ̀ náà. Gba dókítà sọ fún yín pé kó sì nǹkan tó ṣe yín. Tí ó dẹ̀ sí nǹkan tó ṣe dájú ni. Lágbára Ọlọ́run máa ṣe tán fún yín. Tinubu ńgbà wá ní ọ̀nílò ọ̀dọ̀ àti Tọ́lá nínú ìsìn dákun o èmi láàjẹ lálẹ́. Ewo màámi mi ò lè lọ bẹ̀ yẹ o bí gẹ̀ẹ́tì máa ń ṣe ẹ̀tọ́ wọn máa kanra mọ́ ẹ̀wọ̀n máa pariwo mọ́ ẹ̀yìn ó dẹ̀ ti sọ ó ti ní kí n bu yẹ̀pẹ̀ rí àwọn dání pé kí n má wà bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ń yé mi bọ̀dà láti ẹ̀yin náà nǹkan ò sẹ́yìn náà tún lè lọ lé wọn mọ́ báyìí. Màá gbìyànjú tó bá tún dọ́là máa lọ. Tọ̀dọ̀ yín náà tún dọ̀la tí yín sì dà ó mọ̀ pé wọ́n ní ìsìn ọ̀sàlàyé ó bá dọ̀la lọ́lọ́ ọ̀ lè lọ lónìí n kò ní wàhálà náà n tá a sì lálẹ́ yìí pé ẹ jẹ́ kí gbogbo àrè nìyẹn sùn á jíire. Àríwá mi kì í sì yẹn gàrí. Gàrí tẹ̀lé o lèmi ò mú sùn ẹ lọ rè mọ́ mi sùn ẹ mọ́ lè rí gàrí wọn o. Wọ́n bá bí bàbá yín rè kí n mọ́ bá gàrí yìí bẹ́ẹ̀ lè lọ wọ́n sọ̀rọ̀ sí yín mẹ́tàn bá sọ̀rọ̀ sí ẹ ní bàbá rè ẹ̀yin náà tún ní níwà rè. Báwo ni ṣé dídé nílẹ̀? A ní kò dìde máa gbà báwo ni mo kọ́ ládùúrà rẹ̀ gbà bóun ní fẹ́lẹ̀. Àwọn àbúrò òjíṣẹ́ fún Fáńtọ́lá ní ti travel. Ó ṣàlàyé àmọ́ mo gbé ọpọlọ ọmọ kékeré tó ní. Wọ́n ti lọ sí Amẹ́ríkà wọ́n lè ṣe wọ́n ní wọ́n á lò tó 75 years mi tó léde wọ́n ò ti dàgbà wọ́n náà ò ti dàgbà wọ́n nítorí pé kí n sọ fún pé wàhálà yín pọ̀ ẹ wà tọrọ láàárọ̀ ẹ wà tọrọ lọ́sàn ẹ tọrọ nígbà tí wọ́n tọrọ dágbà kú fún mi ó tó pé kẹ́ ẹ máa tọrọ wọ́n fi tọrọ sí yín ni wọ́n ní pé tọ̀ ẹ̀yin gangan lẹ́yìn pé káwọn òbí lọ lóyìnbó pé tọ̀ kẹ́ ẹ wá láàánú yín wájú o ẹ ní ìpàdé láyé ẹ wá débi géètì má jẹ́ gbọ́ kó báyìí mọ́ sí òtí gbọ́ ṣùgbọ́n bó sí ìwé ni abiyamọ ní mi ò sábà ní ìsìn lè fẹ́ kọ́ mọ tèmi náà jíyàwó ilẹ̀ rí bí ẹ̀ ń ṣe náà mi mo ti pé kẹ́ ẹ mọ́ wà bí mi èmi náà sì ni tó kù mí kú ni o bẹ́tà ni òtún náà wọ́n jẹ́ ọ̀bẹ́tà fún ọ yóò bẹ́tà fún ọ yóò bẹ́tà fún ọ bẹ́tà láì fún ọ mẹ́rin wọ́n yà abẹ́ wọ́n tún yà sẹ́yìn gbà. tọ́ra gàrí nínú ẹ̀kọ́ gbọ́kàlẹ̀ kó o fún mọ́mí ọlọ́run sọ ilé láyé àtàlàfíà ṣùgbọ́n tó jẹ́ ọ̀yà mọ́ ọlọ́wà yóò gbóyè amẹ́lẹ́ oní nǹkan tó ti gbọ́ ó dàárọ̀ ó máa lọ máa wulẹ̀ sọ fún pẹ́kùn rẹ̀ wájú síbi ẹ̀kùn rẹ̀ wájú rọra o. òjò mọ̀ sọ pé mi nípa ti ń gé ní rí tọ́lá mímọ́ láyé ẹ̀ jáde láyé. Èkó sọ pé o ti fẹ́ dé bíbá ẹ̀ kí ni gbogbo ilé ìbàdàn ṣáà dáhùn.
Ṣé makeup ni orí tó dá wa dúró látẹ̀kùn? Ṣé wà? Ṣé ò ní change ni? Makeup ti fẹ́ débi báyìí, ṣé wọ́n ní kó tún máa dúró dé? Change? Fún kí ni? Ṣé o ti gbàgbé pé èmi ni Thursday? Èmi ni kó mọ Àjọkẹ́ náà. Ìkómọ dání. Àjọkẹ́ ọ̀rẹ́ wa. Ìgbà tí wọn náà sọ onígbè ní ní ìkómọ Àjọkẹ́. O sọ pé ní ìkómọ mi. Mi ò dẹ́ ń ṣe ní tí ò ń lórí. Mo máa ń lórí bó ṣe ń wò mí. Yóò kàn jẹ́ pé gbà mí mo máa ṣeré. Sókè mi wá kúrò nílé yìí. Kí n tẹ̀lé lọ ìkómọ Àjọkẹ́. Láti ìgbà tẹ́ ti dé látàrí ọmọ wo lẹ́rí tó pariwo káàkiri inú ilé. Tàbí tó kàn tiẹ̀ pariwo mọ́ mi I want to eat. Ṣé ẹ gbọ́ nǹkan kan bẹ́ẹ̀? Ẹ gbọ́. Ẹ̀yin ṣáà ti bímọ. Ọmọ mélòó ló ti bí? Ìyá kí náà pè é? Mélòó ni wọ́n ti bí? Èmi ò ìbí kankan so ẹ̀dẹ̀ tí wọ́n ń wò pé irú èmi náà ni kí wọ́n á tẹ̀lé lọ sí ibi ìkómọ ẹnìkan. Tẹ bá dọ̀wọ́ ẹ bá mi sọ fún ẹni yẹn pé Ọlọ́run á wọ Ọlọ́run á dá sí i o. Ṣé ti gbọ́? Lémi tèmi wá ìṣá. Mo fẹ́ ní ṣe wà. Ẹni tá à ń sọ yìí kẹrin wà ní wọ́n wà dé ní. Ẹ máa ṣe ìyá wa tẹ́ rán mi létí because mi ò ní làákàyè. Tó bá pé mo ní làákàyè ló yẹ kí n lè mọ̀ pé kẹrin wà ní. Lẹ́nu ìgbésẹ̀ ìṣẹ́jọ́ yín ló mọ̀ pé mo ṣì bá ń jókòó sí ìgbà yìí. Mo mọ̀ yín náà tẹ́ ẹ̀ bá sí bíbá yìí náà mo mọ̀ sọ́kùsọ tẹ́ máa sọ lẹ́yìn. Nígbà tí wọ́n fẹ́ jáde jọ ṣọ́mọ ẹ̀ ò pè é pé mọ́mì don't be late o ìwọ náà kọ́ ṣọ́mọ ẹ̀ ò pè é bàtà ìwọ́nú lé ọmọ wo lẹ rí bíbá ọmọ wo lẹ rí tó ń pariwo kiri àbí tó ń dánú lé tí ẹ lè sọ fún pé ọmọ ẹ̀ ń kénu lé o kémi wá tẹ̀lé yín lọ sí ibi ìkómọ kan ẹ ti rẹ́ni tí ò lórí tó ń lò ẹ wo bí tẹ bá mọ̀ pé ẹ fẹ́ jẹun àbí fẹ́ ṣe kankan kẹ tó lọ ẹ pé house help ni ṣó ti yẹ yín kó wá fi ní nǹkan tẹ bá fẹ́ mi ò ṣẹ́ni tí ò ń lo yín ẹ ṣé gan ni. Just like that. Èmi náà ti mọ̀ tí mo ti fi ẹsẹ̀ mi sí kọ́ nígbà tí mo lọ ní ọ̀la rẹ̀. Mo ti mọ̀ pé àbùkù ni mo máa bá bọ̀ wọ́n. Ẹ má bínú, ṣé ń gbà tó nílé tiwa lọ sí yóò wà ní tiwa ká jókòó. Àbójẹ láwá jẹ́ bí. Mékọ̀pù díẹ̀ ti ń bọ̀, ṣé máa tún wá ní kọ́mọ yẹn padà ní bóde mékọ̀pù ń gbà wọ́n abẹ́ni. Ẹ wò ilé àwọn olórí búkú yẹn lélẹ̀. Ilé wọn lélẹ̀. Èwúrẹ́ tó ń gbé ẹ̀dá wọ́n ti gbé ọkọ̀ mọ́ta. Tó bá ti sọ àgbà yẹn kó o gbọ́dọ̀ máa mú òkúta mọ́ ẹ lọ́pọ̀. Ẹ̀wà kí là ń gbèrè ṣé àlè ya bò ó ni. Abẹ́kẹ́ báwo. Ẹ ìjọba ìtọ́lọ má bẹ́ẹ̀ kẹ́mi. Bàbá òun lórí burúkú wá ṣàǹfààní tí ìyá ayé ẹ̀ ti bàjẹ́ tí kò ní inú àtúnṣe wọ́n yẹn. Bàbá ẹ̀ ń fi títí ẹ̀ ń fi kú bàbá títí wa. Wọ́n mọ tí kiri bí wèrè. Bàbá wa bó ṣe pàṣẹ wáyé méje ni wá o. Bàbá wa kì í fi oúnjẹ sílẹ̀ kan tó kúrò ní. Bá mi pè bàbá ẹ̀ jáde. Àwọn gbogbo bàbá lọ́rọ̀ àbẹ́ lọ́rọ̀ o. Bàbá mi ò sí ilé. Bàbá ò sí ilé ẹ kò sí wàhálà máa fi ẹ́ pààrọ̀ kò ránṣẹ́ sí bàbá ẹ̀ àbí kí lẹ́yìn wọ̀ ó ti tọ́. Ó wà ní ẹjẹ́ kí mo bẹ́ẹ̀ ta lọ́wọ́ bẹ́ẹ̀ ta. Tó bá tẹ aláyàwó ẹ̀. Mi ò lóyún. Sọ́ni bá ti bá léwu lórí àwọn onígbà tí bá ti kú ọkọ lọ kó kú mi lọ́wọ́. ló máa ń ṣẹ̀yìn olówó gbó ìná ṣẹ́dá lọ ṣògùn owó yẹn kí n máa ń ronú ara yín ni ní ìsìn òun bọ̀ ó pàṣẹ àyìn títì ṣé ọmọ pààyàn títì ló pàṣẹ wá ń ronú ókè àwọn àjọ ọ̀hún ti gbọ̀n ẹ́ mọ́jú ókè mo ti understand wọ́n náà ẹ́ mọ́jú ni. òun ni ẹni ìsìn ẹ lè sùn lé ẹ lè sùn lọ́sàn-án ẹ lè sùn láàárọ̀ ó wá di pé wọ́n mú mọ́tò ẹgbẹ́ sáyìn títì ẹ ronú pé ọ̀kadà máa bọ̀ mọ́tò máa bọ̀ so ẹjọ́ ẹ má bínú kí ló dé ẹ ní brain ni ṣé ẹ rókẹ́ tó lọ ṣe ni ẹ wọ ẹgẹ́ mi ṣàlàyé ọ̀pọ̀ mi kò yẹ yín tọ́mọ kọ́ bá sọ̀n ládùúgbò ẹ máa ní problem ẹ bá mọ̀ wọn ara yín tó bá rí pé ìrònú yẹn ti fẹ́ pọ̀ jù lápá ara ẹ ló ti yẹ àwọn olóògùn owó wọ́n ṣe rí ronú rárá ó wá délé tán nísìn àyà yín máa ń já tó lè sùn tó bá sùn àwọn olóògùn owó. ẹ̀dẹ́kùnrin àyẹ̀fọ́ tọ́lá àwọn ọmọ ládùúgbò yìí ojú tó ti máa rí rí. ọmọ ọlọ́gẹ̀dẹ̀ yín rèé ẹ̀rọ gẹ̀dẹ̀ pánú o. Bọ̀dá lákọ̀wé bọ̀dá ó jà ọmọ mi lè dànù yé.
Àwọn mi mo gbà 10,000 mo gbà láwìn ní mi ìdí ìròwó ọjà ipò táwọn ọmọ mi ó jẹ wọlé ẹ pa mí ẹ kúkú pa mí ẹ pa mí mo ti kú o ẹ ti pa mí o mo ti kú ẹ pa mí yé ẹ pa mí yé. Tẹ́tọ̀sọ́dí yé gbèsè dé. Ẹ sọ̀rọ̀ fún yẹn kan ẹni pé ìgbà ọ̀gẹ̀dẹ̀ yìí lọ fún àwọn ọmọ tó tọ́ àwọn. Ìtọ́mọ ṣe rí ọmọ méje lọ́lọ́run fún mi igbó ọ̀gẹ̀dẹ̀ tẹ̀wọ̀ yìí òun mo fi gbọ́ gbogbo wọn. Yàrá fọlọ́gẹ̀dẹ̀ yóò pa mí ní ẹ̀ka mi o. Ọ̀gẹ̀dẹ̀ láti ibú tún tẹ̀lé bá mi. Mo mọ̀ wípé owó tó wà ń bá sọ̀wọ́ 6,000 kó jù bẹ̀rẹ̀ ẹgbà kẹfì kéèkì ọ̀gẹ̀dẹ̀ rí. Kí ni owó tẹ̀lé mẹ́? No. Mo fún yín everything mo fún yín gbogbo ẹ̀ jọ torí ọlọ́ ẹ máa sùkúrù ṣùgbọ́n bábẹ̀. Ọ̀rẹ́ lákọ̀ ẹ̀ alóore ọ̀dà ní dààmú ẹsẹ̀ ọ̀rẹ́ lákọ̀ ẹ̀ alóore yé. Ẹni dáàbò ẹni sórí ibú. Ìní fóònù yíyá àti yàrá fa. Ẹyin lẹ́gbẹ̀ẹ́ àti yémi ìpín mi. Bọ̀dé ṣe ẹni dáàbò. Seriously, mo fẹ́ kó change your na please go change look. Well, kóńpá yìí tí mo fẹ́ lò 68,000 lọ́tà mo dẹ̀ mọ̀ bó máa lè gbé náà àṣìṣe. Irun? Yeah. 68,000. Yes. Mo ń ṣàwádà honestly lórí ó fi tẹ̀ gan-an àbí bí wọ́n bí ẹ mọ́. Ṣubú sọ fún mi pé kò kí n change look. Ẹ ṣé ẹ kúlẹ̀. Ìranù ti jókòó aláyé ẹ̀. Who is that boy? Ọmọ school mi ni. Ọmọ school ẹ̀ ni. Sórí ìgbà tó ti ń clean ilé tó ti ń ṣe paparazzi gbogbo sitting room yìí. I know there must something behind it. Ṣé ìranù tó lọ ṣe ní school lélẹ̀? No worry. I don't have your time now. I'll get back to you. Ó ti wá yé mi, àmọ́ pẹ̀lú gbogbo ń tẹ́ wá sọ̀kalẹ̀. Kí ni nǹkan tẹ́yìn fẹ́ lọ́wọ́ mi gangan torí bó bá ṣe pé ọ̀rọ̀ ọlọ́mọdé náà méje báyìí ni mo ní kódà nínú méje ìbejì ń bẹ nínú wọn bó bá jẹ́ kí n ka méjì fún yín gbogbo tẹ́ bá ti fẹ́ ní ìṣe wọ́n bẹ́ ń lé bàbá wọn òkú ayé ni kò ní béèrè wọn kò tiẹ̀ béèrè àwa gan gbogbo tẹ́ bá fẹ́ ní ìṣe fún yín ẹ̀yẹ kan sọ pé ń tẹ́ fẹ́ rè tó bá lè ṣiṣẹ́ olóore mi sílẹ̀ yẹn ti ṣe mí lóore rí ohun èmi náà látọ̀ ọkàn mi láì kí n ṣe yín lóore. ṣe olówó yín ọ̀fọ̀ àtẹ fún mi lọ́wọ́ ọ̀gẹ̀ but kò sí bó ṣe fẹ́ jẹ́ gbogbo ìgbà tí wọ́n ń jí tí bá wo àwọn ọmọ tó yẹ fẹ́ kà fún ẹ̀mí ìyá máa sọ fún mi pé kọ́ ni mo bí mi ò ra àwọn ọmọ orí tí mi fẹ́ kẹ́ ṣe fún mi ṣé má lè ṣe ṣá. nílẹ̀ wálé lè ra ọmọ ní ìsìn kí wàá lè fẹ́. kan tí mo fẹ́ kí má lè ṣe fún mi ṣá. ẹ tún padà sẹ́yìn ọ̀nà lákọ̀bí kò sí tẹ́ ẹ fẹ́ tí ì sí fún mi eyín rí lẹ́yìn ẹ̀yìn náà ti gbà mí wójò
ẹ jẹ́ kí èmi náà gbà yín bẹ́ẹ̀rùn gbogbo tẹ́ bá ti fẹ́ ní ìsìn. ẹni ẹ̀kan dárúkọ ló bá di sísè. ṣé kí ni ìlànà agbára kan nǹkan tó tóbi. Yes, who is there? Come in. Good afternoon. Afternoon. Yes, ma'am. Alẹ́bẹ̀rẹ̀. Ẹjọ́ máa Àyọ̀ká ní gbogbo ìwà. Ó tẹ́ bàjẹ́ de láyà. Last time tẹ wá bíbá yìí, mo wò yín mo fọ̀rọ̀ yẹn sí pẹ́ndì pé mi ò tí ì ní sọ̀rọ̀ lẹ́yìn. Níṣẹ́ ẹ tún wá wọlé wá ẹ kó ẹsẹ̀ yín léra wọn. Ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ Àyọ̀ká. You don't have sense o. Before I open this my eye and get out of my house. Now! Get out! Sorry. Next time you come here, I'm going to treat your fuck up, okay? Get out here! Cut him. Lazy fool. Kí ló sọ ọmọbìnrin yìí náà? Yàbí. Yàbí. Kí ni gbogbo eléyìí náà? Mo ti wọlé látẹ̀kọ̀, mo tún lọ́wẹ̀, mo wá ń retí pé Yàbí ń bọ̀, Yàbí ń bọ̀, mi ọ̀wọ́ bá mi nulẹ̀. Àwọn ọmọ ní ìsinmi gbogbo wọn ti rìnrìn àìlọ́ wọn ti rìnrìn òsì olórí burúkú wọn lọ. Ìgbà tó ní lọ ṣé ìgbà yẹn kọ́ lọ́yà kẹ́mi àti kásáré ṣe ń tà fẹ́ sí. Àti tọ́gbọ́n tó wọlé lálẹ́ nìsín, òru ọmọ sọ pé àwọn ọmọ wà lé, ara àwọn ọmọ sùn lẹ̀. Kí ni ẹ? Lọ́sàn-án gan. Olúmúnú ilé mú ní wá sáré kí n sùn díẹ̀ ìyá mi. Orúkọ èrò tó bá wò nínú ọ̀rẹ́ ni ṣé wọ́n máa wọn kàlẹ́ndà fún mi pé ìgbà báyìí ni mo gbọ́dọ̀ sùn pẹ̀lú ìyàwó mi. Mo ti wà mo ti ṣe fàájì lọ látàrọ mo dẹ̀ wá bí tí mo fẹ́ tọ̀ sí ni mo ṣe mọ̀ ni. Títí pé ọ̀sán gangan kápá tí yóò ti Àmàbèjì. Kí ni ẹ? Níwọ̀ tó ṣe pé bọ́ ọba ilé súnmọ́ ní ilé ẹ̀kan báyìí oyún ni. Ọlọ́run ló fi ràn mí. Bá a sì béèrè owó oúnjẹ kọ́ ni ó sì. Báwọn wọn bá fẹ́ kankan kọ́ lọ́ọ́ lówó owó fàájì owó kọ́ gbóbìnrin nìkan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ó tún wá sọ pé nǹkan kan yá mo fi elédùn àbí o mo fọlọ́n tó dé mi rẹ bí o sọ̀rí lẹ́yìn èyí mo fún ọ́n tó ní mo gbà pé kọ́ ṣẹlẹ̀ sórí lẹ́yìn èyí tó ṣe àwọn Àmàbèjì dákun wọ́n fi irú rẹ̀ lọ mí mọ́ o. tó bá mi sọ nǹkan tó bá mi sọ máa bẹ̀gà àwọn ọmọ òsì tọ́ bí gan. Mo ya dìde ọ̀ya tẹ̀lé mi lọ sí. Àwọn ọmọ tí ọmọ ara kan fún bẹ́ẹ̀ àwọn ọmọ tó ń kó kiri lọ́mọ ẹjọ́ lọ́mọ ṣe. Kẹ́mi jọ lọ́mọ sí. Máa lè pọ̀ ẹ̀ mi ní kọ́kọ́ àwọn ọmọ kan wọlé. O ti yọ ìrírí rẹ̀ jálẹ̀ ni. Àwọn ìrírí ọ̀rọ̀ àìpá rẹ̀ ò yá. Ẹ ṣé o ìyá wa. Ẹ ṣé o. Ẹ ṣé ìyá wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé. Daddy wa. Daddy wa ṣé kíní yìí ò ní lọ dundun It's alright. Eré náà mo ṣe ń gbé. Alright then. Alright, okay. I'm gonna give you a call back then. Thank you very much. I appreciate it. Yeah, Bridgie. So alright. You like it? Ilé ìpọ̀ o. Abẹ́rẹ́ ni ilé ìfáyín o. Mo sì ń gbọ́dọ̀ tó pọ̀ jù fún ẹ. Ẹ ṣeun o. Ẹ ṣe. You shall like it. Like it. For sure. Ọmọ mi kọ́ ṣe kò fẹ́ràn lọ. Olè dá mi láàmú n kò ṣe pé gbogbo ń tọ́mọ ń jẹlẹ̀ ń fún. Ó ní ó ti dà mí láàmú. Mo rí owó kan lánàá. Ewu tún nìyí. Gift lásán nìyẹn. Mo kàn fún ẹ fún gift ni because mo realize wípé
àwọn ọmọ ẹ̀ tó wà nílé o lè need 1 or 2 fún wọn so mo feel pé a lè easy fún ẹ láti ṣe whatever tó bá need in terms of money. A lè easy fún ẹ. Mo sì kí ní yóò ní wọn dojoojúmọ́. It's okay, it's alright. Mo ṣe wọn kú tó. Ọmọ mi ni wọn. Bẹ́ẹ̀ni. Àdáni àbí ìbá ṣe lè yẹ ó jẹun kúnlẹ̀ ní ẹ ṣe ẹkú tọ́jú wọn. Ó ti fún ẹ ní ìlú ọ̀tọ̀. Ṣe ni ìwádìí tó ń lọ. Òṣèré àwọn àgbà èmi náà ti bèrè ọ̀nà rẹ̀ kí n ṣe kú lónìí ti bí. Orí náà àwọn èèyàn ti ń búrọ̀ fọ́ kí n ṣe kó o dorí kodò ó sọ òun ṣe á kì í ṣe orí náà. Bóyá wọ bá mú ò máa mú bóyá kó bá mú kọ́kọ́ rẹ̀ tutù alẹ́ ìwúrò ń ṣe. Ẹ parọ́ ẹni tó máa sanwó nǹkan tẹ́mu àwọn ọkọ náà ń ronú tí wọ́n dorí kodò yìí ké tuntun wá fún Ìjẹ̀bú tí mo mọ̀ yín dáadáa yìí tó jẹ́ pé ó ní gbèsè yìí mi ò lè fún yín o. Ayé orí mi o mo mẹ̀rin ọlá o. Mo mọ̀ fóònù gbé fóònù mi gbé fóònù ẹ̀. Má bínú pé mo rí kọ́ọ̀lù ẹ̀ mo ní máa tẹ̀ bá. Kí ló wá ṣe? Ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè tí ò yé mi. Ṣé ó pọ́síbù fún obìnrin tó wà lé ọkọ láì jẹ́ pé bóyá láì ṣe Màríà tó lóyún ẹ̀mí mímọ́ o kó kàn sọ pé òun tèkìn òun lóyún? Is it possible? Rárá o. Ta ló lóyún? Mo ń bọ̀ náà yín màá ṣàlàyé fún ọ. Ìbejì. Kí ni yóò láyà mi lò? Ká ní láyà náà kó dé là ń lóyún láti tà wá. Àjẹfọ́ mo ti ń gba pẹ́nàtì ń ta mi. Pẹ́nàtì wo? Nǹkan tí mo sọ gangan ni pé àwọn àbúrò mi ni wọ́n fi ọ̀rọ̀ kan lọ mí o. Wọ́n ní obìnrin kan ó wà nílé ọkọ o. Ó kàn ṣàdédé ọkọ ẹ̀. Kò ṣe pọ́kọ súnmọ́ o. Láì jẹ́ ọkọ súnmọ́ o. Àwọn Yorùbá tó máa ń pòwe pé ẹ̀yìn ń béèrè lọ́wọ́ Adélébọ̀ wípé ń bo ló ti gbóyún wá. Ìgbà míì ọ̀rọ̀ sọkúsọ ni. Ṣébí ọkọ àtìyàwó náà mọ̀ nǹkan táwọn arán nulẹ̀. Báwo ni obìnrin ó ṣe lóyún láì jẹ́ kó bóyá ọkọ ẹ̀ súnmọ́? Tó bá jẹ́ ìyàwó lé níbo ló ti róyún? Ṣé wọ́n transfer sí lórí WhatsApp? No Bluetooth lóyún direct. Ṣé àbèjì lóyún ni? Mi sọ pé àbèjì lóyún wà. Mo ní èèyàn fọ̀rọ̀ lọ mí ni. Ó dáa ọ̀rọ̀ mi wà. Mo ti gbọ́ ọ̀rọ̀ ìbejì. Ọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ kọ́ pásítọ̀ mi o. Ó ti ní ni wọ́n máa tọ́jú owó tẹ́ǹtì jọ kó mọ́lẹ̀. Ìyá àbèjì. Mo máa wà dárí o. Kó o ya létí lápá wọn. Káàtì ẹ̀ ni o bá ń fi ọ̀rọ̀ bò fún gbogbo àwọn èèyàn. Tó o sòótọ́ fún gbogbo ẹni bá ń bi ẹ́. Ṣé bíi ti tèmi tí mo dẹ̀jẹ̀ yẹ lórí wa ni ìyá àbèjì? A ní bùlùnú tuntun ti wá. Mo máa rí rí o. Ìyá Àjọkẹ́. Ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ ni àgbà náà lè mọ ní lóye béèrè ibi tábí lébọ̀ ti gbóòórùn wá. Bẹ́ẹ̀ mọ̀ pé inú ilé ọkọ mi ló wà. Ilé ọkọ ni wọ́n wà. Ilé ọkọ òfò ajarabu káwo ló wà. Ilé ọkọ má kù sí mi gbà wo ló wà. Ó wà ilé ọkọ, ṣé ilé ọkọ ni wọ́n wà? Ọkọ rẹ̀ ń sẹ́, ìwọ ń jiyàn, ọyìn ń sẹ́, agbọ́n ń sẹ́, ojú olóko wúkúlùkúlù. Ọkọ rẹ̀ ló wọ òbẹ̀ ṣeré ìfẹ́. Ìwọ ní ọkọ ẹ lónìí. Ṣé wèrè iṣẹ́ méjèèjì ni? Ṣé ń gbọ́kọ̀ ṣọ́ yín ni? Àbí wo níjọ́ tí mo ti ń fàwọn ìbò jẹun, mo bọ̀ fọ́wọ́rọ́wọ́ mi rí o. Ṣé o rí gbogbo ẹ̀sìn tí ọ̀pọ̀ ẹ wá fi mí ṣe ní àná? Mo sẹ́ni tó bọ̀ bíbà ṣe wọ ọmọ ìjọ. Èmi ládùúgbò. Òun o, ẹ wá lọ mọ́mọ́ yín o. Òun ò mọ bọ́ yín ti gbójú ẹ̀sìn wá o. Òun ò mọ bó ti gbójú àrè wá o. Òun ò sùn mọ́ o. Gbogbo àdúgbò ẹ máa gbọ́ o. Lémi, ẹ wò, Àjọkẹ́, yóò jẹ́wọ́ fún ẹni tó bá ní oyún ká lọ bá. Tó o bá ti bímọ fún tán, wàá má padà bọ̀ lé ọkọ ẹ. Ó dá o, èmi ò sáàsì mọ̀. Ẹni tó dé mi lójú ni pé ọkọ mi lẹ́yìn òun kò sẹ́nì kankan tó gàjà mi. Ṣé ní tí ìbàjẹ́ pààyè tó wà yìí, ó yẹ kí n di gbàdúrú ẹ̀ ni. Kí ìfọwọ́ sì gbọ́ ojú ẹ̀ dànù.
ó lè tún náyà ẹ̀jẹ̀ ṣe o ẹ̀jẹ̀ lọ jẹ́ mi ẹ̀jẹ̀ gbè wo jẹ́ kí n yọ fún ẹ kí iṣẹ́ ní bá bímọ nìkan ṣe náà yọ ọmọ fún ọkọ ẹ ti sọ wípé lórí oyún yìí ó máa lágbúra nídìí òrìṣà àpàrà ìfẹ́ ló wá gbé lójú ẹ̀ tó ṣẹlẹ̀ yàtọ̀ pátápátá tẹ̀sìn báyìí wà lágbúra. wọ́n mi bẹ́ẹ̀ ní kí mò ń rẹ́rìn. òfin ní rẹ́rìn Àjọkẹ́ ọ̀rọ̀ tó polówó lẹ́kùn lápárò tí ẹni iṣẹ́ nìrí Àjọkẹ́ òfin mi rẹ́rìn èmi kọ́ ló fi ń ṣe yẹ̀yẹ́ òfin mi ṣe yẹ̀yẹ́ bí mo ṣe máa sunkún nígbà ó bá làbúrà dídì òrìṣà àpàrà tó bá wá bí gbà kọ́ ló má jẹ́ fojú sunkún ọmọ ìwọ. ṣé bí mi bá ti sọ pé ọkùnrin mi bá gorí àyà mi rí o lẹ́yìn ọkọ mi o kí òrìṣà àpàrà pa. Àjọkẹ́ ti gbà tèmi ó tún lọ búra èké àfìgbà tó sọ mí lórúkọ ìwọ máa búra dídì òrìṣà àpàrà Àjọkẹ́ ó máa búra dídì òrìṣà àpàrà àmì ní jẹ́ ìyá mi jẹ́ ń búra má búra àbí ń bá búra ní ìsìn ọkọ mi ò ní wá mọ̀ pariwo lé yín mọ́ ó máa búra ṣé ó máa búra lọ́dọ̀. ṣé bẹ́ẹ̀ náà lè mọ̀ sọ fún mi pé kò sàpàrà tó rí yìí o kì í gbè lẹ́yìn èké o ẹni bá sòdodo lò sàpàrà mọ́ ń gbè lẹ́yìn rẹ̀. ohun tó ní. tí ìgbàsá ti ṣe sí náà kí ni kú. ó lè pa mọ́ ó máa búra di òṣàpàrà. bàbá yín tọ́tọ́ mi ń kó ara wọn ò fi sìnà lé lọ́wọ́. ṣe ṣáwọn àrẹ. Àdúpẹ́ ọmọ mi ń kọ́ ṣe é kó dààmú ẹ̀ jù ṣó kíkì dáadáa. mọ̀ kíkì. ó wù mí kí n fọwọ́ pa orí ọmọ mi bàbá mi fọwọ́ pa lórí bẹ́ẹ̀. ó dà wọ́n yẹn fọwọ́ pa báyìí gan bá a ti ń sọ̀rọ̀ yìí. mo lọ síbi ìdodo yẹn kó wọn bá mi rẹ́ àbẹ̀. orí ìdodo nǹkan lọ́wọ́ mi wá. Thank you so very much. Thank you so much. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà kọ́ ṣáwọn náà wà right. Àwọn yóò mọ̀ ti ṣeré jáde. Alright, kò sí wàhálà, mo tún check on you later. Ẹ máa pè mí tó sùn lábẹ́. Ṣé gan? God bless you. Ẹ dàbọ̀. Ẹ̀dá mi mo dúpẹ́ o. Ọtí lórí tó bá pẹ́ lẹ̀ yóò dire. Sípòrí tèmi náà padà dire. Èmi náà padà níbi ìrẹsẹ̀ rò mí kà. Wọ́n ní báyìí gangan kan báyìí láàmú fáàdì sí. Nítorí pé òòṣà àpàrà tó ń wò ó kì í ṣe òòṣà lásán lásán léèyàn ń fojú yẹpẹrẹ. Ó gbọ́ báwọn bàbá ńlá kú bàbá mi tí wọ́n ń kí òòṣà àpàrà ni. Wọ́n ní ẹlẹ́mọ níjẹun ìdán ìdánwọ̀nà. Akọ́lọ́lọ̀ márùn-ún déjò kájíkápá sísan ńlá sísun. Ó ń lọ láàrin ibi àtàrí rẹ̀ fíé. Òòṣà àpàrà tó jẹ́ pé tó bá gbọmọ lọ́wọ́ ìyá rẹ̀ yọ pátí ìyá rẹ̀ òbí tó wẹ̀yìn. Mo fẹ́ kó o rò dáadáa kọ́ ọmọ nǹkan ṣe. Nítorí pé ìgbà tọmọdé bá fẹ́ búra báyìí lọ́mọdé mọ̀. Ìgbà tí ó bá dalẹ̀ búra kọ̀ ní mọ̀ o. Ẹni ètè kìyàn bú dànù. Bàbá, ó dá mi lójú tàdá wípé èmi Àjọkẹ́ ọmọ Yétúndé lẹ́yìn ọkọ mi bá àbèjì kò sọ́kùnrin ní ìtòkórí mi. Kẹ́gbọ́n Yétúndé wò ni. Wọ́n sì dá lójú. Ẹ jẹ́ káwọn sá báyìí wò lè jẹ́ dànù. Bóyá ló kéré láti. Wọ́n ní ìjọ ọ̀dọ́mọdé bá búra báyìí ní mọ̀ o. Ìjọ tí ó dalẹ̀ rẹ̀ kò lè mọ̀. Ìgbà táwa ó sin làwọn afẹ́ mọ̀ báyìí. Ìgbà ń lè fẹ́ mọ̀. Kò sábẹ́ òsì jà kọjá bá àti rán. Ọ̀yá gbà. Gbà lọ́wọ́ mi. Kò ní lè gbà. Ó gbà. Ó dà. Mo fi ìwọ òòṣà àpàrà búra wípé èmi Àjọkẹ́ ọmọ Yétúndé ọkùnrin mi kankan kò gorí àyà mi lẹ́yìn bàbá àbèjì bọ́kùnrin mi bá gorí àyà mi lẹ́yìn bàbá àbèjì kí n kú. Síbẹ̀ ló ṣe fún sàpàrà dání gbígbà tí MC mú máìkì dání ó gbé dání bíi sẹ́sà máìkì pàṣẹ ó ní òòṣà àpàrà tòmọ́gbó ti di òòṣà ti kúrò ní òòṣà àpàrà ó ti di òòṣà àpàrà báyìí
ó sàdé ń para báyìí ìyá rẹ̀ fojú sunkún rẹ̀ ọlọ́run ṣe kò sọ́ọ́ mi nídìí àbò sí o ìjọ kélébé òun ló parẹ́ èmi kọ́ mo pa o. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ti fò ṣàpàdà búra ó tó jọ́ méje ìjẹ́ ọmọ òun tó wà sí. ẹjẹ kan tí mi lánàá mi lọ sọ́spítù ọ̀pẹ̀lẹ̀. Mami ti bí mi tí kò mọ gbogbo mi fún ẹgbẹ́ pé mi. Ẹ ṣàrọ̀ra. Ìgbóná fọwọ́ mú wọn. Mami má ti rúbọ̀ wá. Ẹ ṣàrọ̀ra ojú mi jẹ́ sí. Kí ló ṣẹlẹ̀? Ìtẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ músẹ́músẹ́ ẹni àbálá máa jẹ́ o. Ìyá Ìbejì, kí ni ìgbọ́dọ̀ tó ṣe kéèkì gan ni ẹ sọ fún wa. Jèrè sẹ́ẹ̀rí lálẹ́ ẹ̀ àmàlà ìrẹsì lẹ́jẹ̀ pé wá ṣe pẹ̀lú ọbẹ̀ ata lásán ẹ̀jẹ̀ bọ̀kọ̀tọ̀ ẹ̀jẹ̀ alárùn gbogbo tó bá ti wù yín ni ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Láṣẹ pé ọdún abẹ́sọ̀dún ti sẹ́ńbà. èyí tẹ̀sí lọ́wọ́ ìkódà ó kọjá léyà àti ìdí ní ti ń bẹ́ ńlẹ̀ báyìí. àmọ́ ẹjẹ́ àpàtàn ló ń jẹun tì ìdí rẹ̀ ẹ mọ̀ ìyá ti fún lọ́rọ̀ ẹjẹ́ arántí ilé ayé yín ẹ̀rù mi ìyá yín n ò kà n ò lè kọ́ n ò lè kà bàbá yín náà òrùtù ni ìnira tó mọ fowó mutí kọ́ta tẹ́tẹ́ kó lè kówó fọmọ ń pàràgà ẹ̀yìn òun ṣe wò pé ń bọ̀ lọ́hùn wà kẹ́mi irú ẹ̀yìn tó fi ṣàkọ́bí fún mi tó fún mi méjì papọ̀ ẹ̀yìn ká ẹ lè kọ́ ẹ lè kà ẹ tún béèbò òun ló jẹ kí n ro gbogbo ẹ̀ papọ̀ pé ìlú wo gan-an ló ń rìn. Ìyá Ìbejì, ìlú tẹ̀lé ká travel lọ. Kí ló ṣẹlẹ̀ gangan Ìyá Ìbejì ẹ sọ fún wa. ilé mi lè ní ilé ìlú ìlú tẹ́yìn bá ti dárúkọ kẹ́ ẹ wá wò bóyá èmi ràn yín. Tó bá jẹ́ bẹ́ẹ̀ Ìyá Ìbejì èmi ò kẹ́yìn lé o kẹ́yà mo fẹ́ kẹ́yà Ìyá Ìbejì tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tèmi o èmi wọ́n Táíwò gánda mo fẹ́ lọ rẹ̀ sórí mi o. Ìjọba tàǹdùlà ní òmòjò títún ní tàǹdùtàǹdù tiẹ̀. Nígbà ní Kẹ́hìndé ṣègùn tá ní ọ̀dà èyí tí wọ́n mú náà fẹ́ burú ju ti Kẹ́hìndé lọ. Kì í ṣe bí irú àwọn olùra dáadáa bá wọn. Àwọn olùtẹ́ẹ̀tì mọ́ ọ lọ bá àwọn èèbó aláwọ̀ funfun tẹ́ẹ̀tì mọ́ ọ lọ bá wọn dóko tẹ́yìn náà ó di èèyàn. Ẹ mọ̀ pé àwọn àbúrò pọ̀ lẹ́yìn mi. Ẹ̀yin méje mọ̀ nìyí. Mo fẹ́ kẹ́ ẹ yọ àwọn olóko yín kẹ́ ẹ yọ wọ́n kò ní sí àti ìyá. Ìyá Ìbejì, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ kò yé wa. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ṣe ti rí bí ó ṣe wà yìí? Ó dàbí ẹni pé àbí mo ń lálàá nù. Ẹ dúró ná ṣé ìlú èbó ohun yìí ni. Ohun wa. Ohun yìí. Bẹ́ẹ̀ni. Bó bá ti wọ̀n yín ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní mọ gbégbèsè ẹ̀dùn sẹ́ẹ̀mù pé mi ò kà mí. Àmọ́ ó dá mi lójú pé irú ẹ̀yin méjèèjì ní ìsìn ẹ mú ibi tẹ́tì lè gba ìwé tí wọ́n máa fi ń lo ìwé èbó. Ṣé pé àwọn náà lọ sílé yìí o? Ẹ ti dé ìwé èbó ni. Ẹ dúró Ìyá Ìbejì, ṣé ojú mi kẹsàn-án ṣá? Ṣé kò sí pé àbí mo lálàá ni? Bọ́ẹ̀ tí mo pẹ́ lálẹ́ ẹ lè sùn bó bá ti di àárọ̀ ọ̀la
lóòrọ̀ kùtùkùtù ọ̀la títí bí ọwọ́ aago 7 ẹ̀yẹn pè mí á jọ lọ síbi tí ẹ ti lọ bẹ̀rẹ̀ kínní ìwé òun ìmọ̀bẹ̀ ó àmọ́ sẹ́yìn mọ̀bẹ̀. ẹ ǹlẹ́ bàbá mi ẹ káàbọ̀ ṣé ẹ rí èmi mo sọ fún bọ̀dà Jídé pé kí wọ́n bá mi pè mí ìdí àtìtúmọ̀ ni wípé bọ̀dà Jídé tẹ̀ rí mi aláàánú mi mo sì sọ fún wọn pé ó wù mí káwọn ọmọ mi náà káwọn náà dàbí tiwọn torí ṣe láwọn àkọ́bí mi ìbejì ni àwọn náà sì kàwé díẹ̀díẹ̀ wọ́n lè kọ wọ́n lè kà wọ́n rán wọn lè tágbára mi dé Jídé wá ní àwọn ọ̀ràn yẹn wá bá mi pé gbogbo yòókù ẹ̀yin lẹ́ẹ̀bà mi lójú ẹ̀ dákun bàbá mi ṣàánú mi. Madam, gbogbo mi tẹ̀sán lóde ó ti yé mi torí Jídé ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún mi nínú ọ̀rọ̀ ẹ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ lóyìnbó kì í ṣe nǹkan tó le bọ̀ níbi táyé dé nìsín torí pé wọn gbàgbé ti pọ̀ jù òun ló yẹ kó lè rárá. But Jídé ti ṣàlàyé gbogbo fún mi kò sí problem ṣó ti yé ṣó tá bá ti ṣe passport yìí tó ẹ̀yẹ dá ètò pé yẹn dá wa. mo ti rí ibi ẹ ti lọ ní ọ̀rọ̀ ti fẹ́ lọ́jú díẹ̀ torí wọn sọ̀rọ̀ ẹ̀rọ ṣe pósí ó kínní kan àwọn òṣàlàyé débẹ̀ fún. àná madam kì í ṣe pósí náà àzọ̀rọ̀ casket pósí kan láṣọ. mo mí pálí passport ilé ìtọ́sọ tí Jídé sọ pé ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí. ìwé tí bọ̀dà Jídé ní àrè ṣe o ẹ̀yìn ń bẹ lọ́wọ́ mi lé wọ́n ṣe ti Táyé lọ́tọ̀ báyìí wọ́n ṣe ti Kẹ́hìndé lọ́tọ̀ ni. ọlọ́mọ ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ ni so nígbà tí ẹ ti ṣe yẹn sí òun lè máa kó fáwa so ẹ kó fáwa eléyìí tó kù ẹ dáadáa wa. ìrẹ́pọ̀ àgbàdo. ìbejì òde ìgbìmọ̀ ètò ògbé ikú ìpínlẹ̀ kejì nílẹ̀ gbàwúrẹ́ o. ọkàn ló dùgbà bẹ́ẹ̀ èyí ló lè fẹ́ máa fi ṣé kí àwọn ti ta ìgbà bẹ́ẹ̀ ló lè àwọn máa sọ pé mo sún ní ìlú. olójú yé tí wọ́n bá wọn sí sọ títà. kó ṣe sọ títà ó ti di sórí ẹ̀kọ́ àbọ̀mọ́ra. kí máa fi fàgbà ilé iṣọ́ lé. bébí kò ní kí wọ́n fún sílẹ̀ lẹ́yìn ọ̀bùyà sí o ká máa ṣe sílẹ̀. púpọ̀ o. bí mo ti rí ọmọ dára ìbí inú bí ìdùn gbogbo fàájì tó ti ìdọ̀mọ̀dọ́pá o. lábẹ́jì láti jẹun tí àwọn ti bímọ láti wáyé lábàáyín lé kẹ máa ṣe fàájì fún wa ní tí mo bá yín báyìí fàájì kẹrẹ ni kí n wọlé kí n fàájì fún lókun. báwo ni mo dúró dé yìí o. ṣé kó ríwèrè tó wọ̀ fi láti tọ̀ káàkiri. ṣé èmi náà yẹ kó wá fi ṣe títọ̀ kí mi èmi ló fi ṣe títọ̀. ìjọ parí. ẹgbẹ́ òtí ẹ ti parí wọ́n ní ìjọ téèyàn bá rí bí báyìí ọjọ́ náà ní bí máa wọlé bá ti wà ní ó ti di ọkùnrin bàbá rẹ̀. ṣíkò sí mẹ́dọ̀ yìí. ṣíkò sí mẹ́dọ̀ yìí. ṣíkò sí mẹ́dọ̀ yìí. ṣíkò sí mẹ́dọ̀ yìí. parí ẹjọ́ parí. ṣíkò sí mẹ́dọ̀ yìí. ẹ jẹ́ ká mọ̀ ṣe fàájì tẹ́mi jáde. ẹ bá àkọ́jú wa bá àmọ́ títí. ẹ̀yìn ṣẹ́ni yóò ìwà kíkẹ́ má bọ̀ àmọ́ ká sọ̀rọ̀ bí ọ̀rọ̀ wà ní o ẹ wo obìnrin ìwé dájú yé o ìwé dájú yé o ẹ kú níyàn dé ṣàtúnyẹ̀ tó yìí ọkọ rẹ̀ ó dájú yé o. iṣẹ́ àwọn obìnrin nìyẹn. ebùjú mi. kí ló ń sọ báyìí iṣẹ́ àwọn obìnrin bá wò. jọ tó rọ Ọlọ́run ebi tó rúbìnrin tèmi mi máa máa sọ orúkọ bẹ́ẹ̀. ẹ wá ló ń ṣe. bímbọ mú kàn sí wa. Àjọkẹ́ ọ̀rọ̀ yìí má ṣe wà tú mi ṣá láti jẹ́rìí tí mo ti débi báyìí tí mo ti fojú kan ọmọ tó o bí láti jẹ́rìí yẹn náà ni mi ti rí ọmọ ọmọ nù ilé yìí ibo lọ ọmọ wà ibo ló gbọ́mọ sí ó sá ti gbọ́mọ délé. ìyá Àjọkẹ́ bí ìgbà gbàgbé ńgbà mo wà nù yín bẹ́ẹ̀ ti bá mi fa ọ̀rọ̀ títí náà rèé a tún ti bímọ ní ìsìn láti jẹrin báyìí
ẹ tún jẹ́ ìsinmi ń bo gbọ́mọ sí ń bo ọmọ lọ ń bo ọmọ wá ṣé kò nẹ́tọ̀ kí n béèrè ni ṣé kò nẹ́tọ̀ kí n béèrè ni tí bàbá bèjì bá dé nìsí tó bá béèrè ọmọ nǹkan ẹ mọ̀ kémi ti rí fún yín tẹ́lẹ̀ pé bó bá dojú ṣoṣo fùrọ̀ ọ̀la bí bàbá bèjì bá wà wọnú ilé bó bá ti béèrè ọmọ ó ti dojú ṣoṣo nù. tí bàbá bèjì bá dé. ẹ fún mi nígbà tíntínní ìgbà díẹ̀ báyìí ó kù. tó o dẹ̀ mọ orú ẹ̀dá tí bàbá bèjì jẹ́. ó mọ̀ pé aláriwo ni tó bá dé nìṣó máa ká gidi borí ni. mo máa ṣe nǹkan. ìyá Àjọkẹ́ ń gbé mi mo ní ẹ fọkàn balẹ̀ n ò ní jẹ́ jẹ̀bi lórí ọ̀rọ̀ mi. wo tí ẹ ló ó tiẹ̀ dá ibi tí mo bá yìí náà ọ̀rọ̀ títí kankan kọ́ ló wà ìyá ẹ ṣe mu ìyá ò sì tóbi mo fò ṣé bí wọ́n ti tó kù ìyá gbọ̀n lọ́mọ ràn tí a mọ̀ pé ọwọ́ ọmọ yín ni ọwọ́ yín lọ́mọ yín ti kọ́ ìṣèwé bí ẹ ti wọ́n wà ó ti inú mi dùn pé kèsì pé bóyá mo ránṣẹ́ pé fúnra yín náà lẹ́tì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo tẹ́ ẹ sọ ni mò ń gbọ́ ṣé bẹ́ẹ̀ lọ́mọ mọ́ nìsín tẹ̀lé wa kẹrù ìyá àbèjì bí mo ṣe ń wọ yìí kí n tó ka 1 2 3 wèrè wo àtèyí tó kéré o àtèyí tó tóbi o àtèyí tó fúyẹ́ ẹnu ẹgbẹ́ o wà bọ́ta báyìí kẹrù wo wèrè wo tiẹ̀ ló kó wà ẹ̀dọ̀ ìyá tó bá ti lẹ́sìn ọmọ yín yóò sì tó bímọ olóso ọmọ olóso ẹgbẹ́ àti ẹ̀jẹ̀ pé olóso lẹ́yìn náà ṣe ń gbà kékeré òun yà á gbọ̀n lọ́mọ ẹgbẹ́ akú ẹrù yín kẹ́ ẹ mọ̀ lọ alùpàtẹ́ ìdarí. báàbèjì ẹ bá dákun kẹ́tì ẹ̀ jókòó ìní ìlọ ẹgbọ́n tẹnu mi kí n tó lọ. èmi kọ́ ló máa bẹ̀ téèyàn kan bá bẹ̀ mí tí bá gbọ́ kí n kú dànù. kẹ́mi jókòó. bàbá àbèjì. ìyá ẹsẹ̀ àbí ìyá olóso. ọkọ tó bá rí kò pé. ok. òbí èmi tó wò yìí kì í ṣe ìyá ìyá mi ò dẹ̀ sí lẹ́yìn Àjọkẹ́ ẹ̀yìn ẹni mo wà torí èèyàn kì í mọ ọkọ ọmọ kó tún mọ àlè. àlè ilé ìtẹ́tí mọ̀ ẹ mọ iye àlè ìtẹ́tí mọ̀ ní ẹ mọ iye àlè ìtẹ́tí mọ̀ ní olùsí tó lórí tí òbẹ́ tó lọ. jókòó ọmọ máa kú ọmọ máa yí a máa kọ́ lọ́mọ pé wọ́n. ẹ máa kẹ́ ẹ̀kọ́ mọ̀ ẹ bá kú lọ síbítù pé ẹ pé ọmọ gbà náà. báàbèjì èmi ìmọ̀ ìṣolóṣò èmi ò sì ṣe wúkọ̀ bú. ọ̀dà mo ti ń wí náà láti ilé láti gbọ̀rọ̀ oyún ti ṣẹlẹ̀ ní pé. sọ̀rọ̀ ó máa sọ sọkọ tó máa sọ. ọ̀rọ̀ ló kú kó mo rò wá ìyá Àjọkẹ́ fún èso onírìn ààrẹ ṣe rí ọlá abiyamọ tí mo jẹ́ ẹlẹ́dàá mi kàn déédé wò mí ṣùṣù ó wò pé ìyá mi ò ní jìyà kó jẹ mí kó tún wá jà wọn ọmọ mi ẹlẹ́dàá mi ló gbé mi níjà ó kúkú ní bọ́rọ̀ ti jẹ́. Good afternoon, sir. Good afternoon, ma'am. Sir, where is the mother? She's right here beside you. Okay, good. Good afternoon. Okay, you want to be a castle? Castle. How's everything? Ó wà dáadáa ní gbogbo ẹ̀. So, as I was saying, concerning the woman, yeah, you are going for the service for her. You collect your own sperm and your madam's sperm. Okay, you put it in her. Then she carried the baby 9 months. Then after giving birth, she will return the baby to your wife. So I don't know, maybe you have discussed with her, like to make her understand better. Yeah, I will explain better. So, madam, enter to Joke, family doctor. Joyce kọ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ìbò lágbára pọ̀. So, the reason why tí mo ṣe ní kẹ́ wá lónìí káwọn náà wá ní wípé lórí ọ̀rọ̀ àjọsọ tèmi àti yín wípé kò sí nǹkan tẹ́ ẹ̀ ní ṣe fún mi. Òun ló délẹ̀. À ń pè kankan ní surrogate. Òun ni àlàyé tí dókítà mi ń ṣe látẹ̀kùn. Wọ́n máa gba àtọ̀ mi tí wọ́n ń pè ní àtọ̀ ọmọkùnrin èèyàn which is sperm pẹ̀lú ti ìyàwó mi ẹ̀ẹ́dẹ̀ wọ́n máa inject sára yín ẹ bá wa gbé ọmọ ẹ for 9 months tẹ bá ti bí tán ẹ padà fún wa. Good.
ẹ dúró ná bí gbogbo ń tẹ́tí ẹ̀ tó bá yé mi tààrà nínú àwọn èyí tí mo gbọ́ nù rẹ̀ ẹ ní wọ́n bá gba gbogbo tẹ̀yìn àti ìlú yín tán wọn ò kì í wọ́bì kan ẹ gbà kí nínú yìí. No, madam, hold on. We are not going to collect anything from you. We are just going to put it in you. And when you carry it after 9 months, we bring the baby out. Then you hand over to them. And it's going to settle you amicably, okay? So don't be panic, it's very easy. Gbogbo wọn sọ yóò lé ní ilé o. Ẹni sọ̀rọ̀, dókítà ló ń ṣàlàyé fún mi pé a ní nǹkan kan fi tó wà lára yín ṣe. Ọmọ yọ kọ́kọ́ lára yín o. Ẹ kàn fẹ́ bá wa gbé oyún òní fún oṣù mẹ́sàn-án. Iṣẹ́ oṣù mẹ́sàn-án tẹ̀lé fẹ́ ṣe yẹn 10 million naira ó wà fún yín. Ayọ̀ kọ́kọ́ lára yín, ayọ̀ kidney yín, ayọ̀ ẹ̀dọ̀ yín, ayọ̀ fún kò sí nǹkan kan tá a fẹ́ fi gbogbo yẹn ṣe. Ìrànlọ́wọ́ ta kàn nídìí ni wípé kẹ́ ẹ bá wa gbé oyún yẹn nítorí nǹkan tó dẹ̀ fa ojú wípé yóò gbéyàwó mi ò lágbára láti lè fi gbé ọmọ fún oṣù mẹ́sàn-án òun láṣẹ òun pé ká lo ẹ̀yìn ẹ kàn fẹ́ bá a gbọ́ ọmọ lásán tẹ́ ẹ bá ti bí láyọ̀ àtàlàáfíà ẹ̀ka padà fún wa á dẹ̀ fún 10 million naira àmọ́ kẹ́ ẹ tó lọ lẹ́nu máa fún yín ní 2 million naira. Àjọkẹ́ wọ́n tọ́jú oyún pamọ́ sí ẹnu. Mi ò mọ bẹ́lẹ̀ èbó ti ṣe o. Láì sọ̀rọ̀ ìyẹ́dún. Láì fàyàgbẹ̀ láyà. Ìyá Àjọkẹ́ èmi kọ́ mo lọ mọ̀ àtọkọ àti ìyàwó àwọn méjèèjì nǹkan tí wọ́n papọ̀ wọ́n kàn tọ́jú rẹ̀ sẹ́mi nìkan. Ó dàbẹ̀. Ìyá Àjọkẹ́ lóòótọ́ náà mo ti gbọ́ ọmọ padà fún lọ́mọ torí mi kọ́ mo lọ́mọ àwọn akọ́là ni. Ẹ wá bá ń bí bàbá àbèjì tó jókòó yìí. Ńjọ́ táwọn àbèjì ti kúrò nílé yìí ńjọ́ wo ni bàbá àbèjì fojú rí àwọn àbèjì ibo làwọn àbèjì wà ẹbí wọn. Oní ìkọ̀ọ̀dẹ̀ ṣe àwọn èèyàn kejì ó fi ti gbọ́. Ẹ̀yẹ́ tiẹ̀ madam àwọn méjì yọ àwọn méjì kó nù nǹkan tó bá lé yìí o sáwọn làwọn yìí o àwọn ọmọ dáadáa wọ́n ti mọ rírìn wèrè wọn lọ wọ́n ti rìn ní lọ. Àná rámìrámì ni wọ́n lọ. Èyí àìmí ò sọ pé àná rámìrámì sọ́mọ làwọn yẹn sá. Ó náà lè máa wà lé mọ́. Ìgbà táwọn lọ gan kí ni ìwúlò wọn? Pọ̀ ń bẹ̀. Bàtà yà àwọn méjì lọ kí ni ìwúlò wọn gangan? Ẹja parí ọ̀rọ̀ tá à ń sọ yìí gangan ni. Ẹ jọ sọ wọn náà báyọ̀ tọ́jú owó tọ́jú oyún láì jẹ́ pé bóyá wọ́n tọ́jú nǹkan sí fi kọ́bọ̀n láì ṣe kóló tí wọ́n tọ́jú owó sí. Ìyá Àjọkẹ́ àwọn ọmọ mi rìn lọ owó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fún mi kí n tó gbà láti bá wọn gbé oyún mílíọ̀nù tó pọ̀ ni òun mo fi rán àwọn ọmọ mi lọ lú èbò ìyá tẹ̀yìn jẹ tèmi jẹ àwọn ọmọ mi ò tún gbọdọ̀ jẹ. Àjọkẹ́ ò sínú o ó dínú o ò dẹ̀ sọ kọ́kọ́ lójú mi rárá kò tiẹ̀ fi pamọ́ sí i lọ́wọ́. Àwọn wọn ní wọn ò gbọdọ̀ sọ fún yín. Àwọn òbejì ti wà ní òyìnbó báyìí. Wọ́n ti wà ní aláwọ̀ funfun lọ. Àwọn ọmọ mi ti wà ní òyìnbó. Onírìn òṣì ni ẹ́ onínàbì ni ẹ́ ó yá dìde gẹ́gẹ́ bí ọkọ ẹ ṣe sọ ó yá kó gbogbo máa bẹ́ẹ̀ kó wọ́n síta. Mo mọ̀ wá kí ló dé. Èmi nìyẹn ò sí rárá ọmọ kan olóṣó ni. Ẹni sùúrù ẹ mọ oko kí òru kéèyàn wà rúru nígbà tẹ mọ̀ pé àwọn ọmọ wàhálà tí mo ṣe táwọn ọmọ fi lẹ̀ ní ìgbógun sí nǹkan tó rọrùn. Wàhálà tí sọ́ọ́ni tí màá jẹ́ bàtàn tó jẹ́ ó yẹ kí n mọ ọkọ tí màá ṣe fún ẹ. Ṣé bó gbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n gbé wọlé nísì oníyàn oṣù tó bímọ ààrẹ ṣé bàbá àwọn àgùkọ̀dé bàbá àjàmá bùkà kan ní wọlé kó kẹrù. Ẹ má jò kẹrù nígbà tẹ àti ọmọ wálé ọkọ tó jẹ́ pé iná lẹ́lẹ́ kú. Ẹ yáyà tí mo ṣì jẹ náà ni. Ẹyin ta ló pè yín ní yáyà. Olórí burúkú kan ló pè mí bẹ́ẹ̀. Wọ́n ṣe first note ni. Ẹ bá ìyá kejì yóò torí ọlọ. Ẹ mọ́mọ́ wulẹ̀ dọ̀bálẹ̀ fẹ́ mi. Nbélédù àti dé mi láre. Bẹ́ẹ̀ ni Elédùn àti dá wa láre. Ẹ wọ́n mú ni. Ìntẹ́wọ̀n yóò ṣe fún bàbèjì
Olọ́lọ́mọ méje kó ń kìlò bí. Bẹ́ẹ̀ni, ìran mi ò tí ń ṣiṣẹ́ láti lè ní olé gbígbà rẹ̀ ní ìsìn. Níbo ló ti fẹ́ rí i? Níbo ló ti rí i? Yín nìkan máa ń sẹ́ǹdì 3 million. 300,000. 3 million. Mi? Fúta ni. Bàbá Adéjì ni. Ó lè fi tajà ìlówó lọ́wọ́ ìṣẹ́ ní bàbá Adéjì fà á. Ìyá wa. Inú kókè bọ́rọ̀ ti rí mi. Sẹ́ni, nǹkan tẹ́ mo nífẹ̀ẹ́ ìyá Bèjì o. Ṣé irú bẹ́yìn ṣe wà nísìn? Ṣé mọ̀ pé tẹ́yìn bá kú tán nísìn? Káàtẹ̀ ní ẹkú báyìí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yẹ́ kan kú. Tẹ́ bá kú, èmi ní tọ́jú lọ. Bẹ́ẹ̀ lọ́sọ̀ àwọn ará ilé yín ló máa kú. Àwọn tó kù fún ẹ níyà àti bàbá náà máa kú lóṣù náà máa kú kú. Lọ́wọ́ kú níjọ́ táyọ̀ wọn bá dé. Ayọ̀ tèmi ló dé wọn náà máa kú dànù tí wọn bá lè tẹ̀lé ọkọ bá tẹ̀lé wọn lọ. Ó lè ṣe abínú oṣù ní ìyàwó mi là ń sọ̀rọ̀ ń pẹ́ yìí. Níta ni? Ìyàwó ìyá Bèjì. Ìyàwó ẹ̀dà. Tí ìbàjẹ́ kú ní bó ṣe jẹ́, ó yẹ kí n máa mú lọ báyìí ní ṣùgbọ́n lónìí kí n tiẹ̀ sí kí n wo tọ́lá ọmọ ẹ lára ìjàgbá èrò lajìlájọ́. Ìyá Àjọkẹ́, ọkọ mi ọjà yín, ó wá sòrò náà lẹ́yìn ìfẹ́ mọ́ ta. Ó náà ní ìnájà méjì. Àwọn tó ṣẹ̀fẹ̀ gbégbá ìwò ni kò dájú kò wò, èmi ọjà mi ni kò bá fọwọ́ kún. Ìyá Àjọkẹ́ ọjà rẹ̀ bó bá ti jẹ́ pẹ́ ṣe ń gé ọjà ẹ sọ iye tí a fẹ́. Ìyá àwọn ìdìbò máa ṣe gbọ́dọ̀ yìí. Owó mi gbọ́dọ̀ gbé pẹ́ẹ́lí kí n ṣe. Owó tí wọ́n àwọn èèyàn tẹ́ bá ti rí 100,000 ó ti tó onítajà tẹ́lẹ̀ ta. Olóṣì nẹ́tà owó ìgbọ́n ni màá gbà tán máa wá gbọ́ 100,000 yẹn lọ́wọ́. Bá mi sọ